ọmọ ń pa lóde obìnrin lé lọ́la ni. ojú obìnrin lé báwo. ọmọ pè ní ilé ẹjọ́ kéńgbé ni. dájú mi ẹ dọ̀pẹ́ yín náà sọ̀rọ̀ ń sọ̀rọ̀ yín kẹ́ wá gbóhùn ẹ̀ kẹ́ wo bó ṣe rí. sọ̀rọ̀ tí mo sọ. ilé ẹjọ́ kéńgbé. òrùn bọ̀wọ̀ ẹ dọ̀pẹ́ yín náà gbọ́n kẹ́tẹ́ ń sọ. Ràṣídì èmi ní ilé ẹjọ́ kéńgbé. dájú mi ẹ dọ̀kun gbogbo wa dáadáa tẹ̀ ń ṣe ní 2025 yìí ẹ mọ̀ bá o 2026 ó ti tó báwọn o. Ràṣídì èmi ní ń ṣe rádaràdà. Ràṣídì. akúkú ti mọ̀ pátẹ́nujẹ náà lẹ́ ń bá lọ tẹ́lẹ̀ ẹ bá ẹ sábà mú kẹ̀bọ̀. Ràṣídì èmi bá tẹnujẹ lọ. Ràṣídì èmi ní bá tẹnujẹ lọ. Wọ́n ti bí wọ́n bí. Ìbàdàn ìyá wọn wà ní ẹ̀yìn ọ̀gá ọ̀gá. Ràṣídì náà mi ń tàtẹnujẹ.